àwọn tó súnmọ́ àwọn alágbára olóṣèlú kan tí wọ́n tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá, ìyẹn olóyè Abdulkareem Bísí Àkàndé tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àti gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ Ọ̀túnba Gbẹ́ngà Daniel pẹ̀lú aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ondo ìyẹn olóyè Pius Akínyẹ̀lúrẹ̀. wọ́n nínú wọn kò dùn rárá ó sí olórí oko orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí iṣẹ́ tó gbé fún wọn àti àbọ̀tán fún un pẹ̀lú bí Tinubu bí ó ṣe ṣe nǹkan tí wọ́n sọ fún lórí iṣẹ́ tó ń ṣe tó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tí ó lọ ṣe lẹ́yìn wọn. ǹjẹ́ kí ni iṣẹ́ tí Tinubu gbé fún Bísí Àkàndé, Gbẹ́ngà Daniel, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àti Pius Akínyẹ̀lúrẹ̀? bẹ́ẹ̀ ni wàhálà àti rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ìtàn pè ní Lagos State House of Assembly, níbi tí àwọn asòfin ilé ìgbìmọ̀ asòfin tó ti yọ abẹnugan wọn ọ̀nàrẹ́bù Mudashiru Ọbaṣá dànù tó sì di rògbòdìyàn. ẹ rántí pé ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 tá a wà yìí, the 13th of January 2025, ó ní àwọn asòfin ìpínlẹ̀ Èkó bíi mẹ́rìndínlógójì 36 lawmakers ni wọ́n máa yọ abẹnugan wọn ọ̀nàrẹ́bù Mudashiru Ajayi Ọbaṣá lásìkò tó lọ fún ìsinmi ráńpẹ́ ní ìlú Atlanta, Georgia lórílẹ̀‐èdè United States of America, tó ti jẹ́ pé ọ̀rọ̀ ìlú di rògbòdìyàn ńlá tí àwọn àgbẹ̀ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ní kí wọ́n dá Ọbaṣá padà nítorí pé Tinubu tó jẹ́ bàbá àṣàlẹ̀ òṣèlú ìpínlẹ̀ Èkó mọ̀ sí, ṣùgbọ́n táwọn aṣòfin yarí pé láyé àwọn ò ní dá Ọbaṣá padà nítorí pé ó ti jọjú àwọn ti ṣe àwọn ò sì nífẹ̀ẹ́ mọ́ nípò abẹnugan àwọn. ṣá o, nígbà tí rògbòdìyàn tó kọjá agbára àwọn àgbẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó tó ń pè ní Governor Advisory Council GAC, inú Tinubu ló ṣe ọ̀rọ̀ náà ní àgbà kí wà lọ́jà àkórí ọmọ tuntun wọ̀. ó pe Bísí Àkàndé, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Pius Akínyẹ̀lúrẹ̀ àti Gbẹ́ngà Daniel pé ó yẹ dìde o, ẹ̀yin làgbààgbà ẹgbà ìpínlẹ̀ Èkó lọ, ẹ bá ọ̀tún àtòsí ṣèpàdé ẹ sì yanjú ọ̀rọ̀ ibi tẹ́ ẹ bá forí ẹ̀ tì sí, ẹ padà wá fún mi lábọ̀. eléyìí ló máa gbé Bísí Àkàndé, Gbẹ́ngà Daniel, Pius Akínyẹ̀lúrẹ̀ àti Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà wá sẹ́kọ̀ọ́. wọ́n bá Ọbaṣá àti àwọn aṣòfin àti gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó sọ̀rọ̀, wọ́n béèrè tó ní kálukú ń fẹ́, wọ́n sì lọ jábọ̀ fún Tinubu béèrè lọ́wọ́ wọn yìí pé kí ni nǹkan tí wọ́n rò póun lè ṣe lórí ọ̀rọ̀ náà. wọ́n sì ní àwọn ti sọ kàn jẹ́ kí Mojísọ́lá Miranda tó fi ṣe abẹnugan lé ìgbìmọ̀ aṣòfin tó fi rọ́pò Ọbaṣá kó kọ̀wé fipò sílẹ̀, kí Ọbaṣá náà kó náà ká dá padà sípò ẹ̀ kó sì kọ̀wé fipò sílẹ̀, kí wọ́n wá abẹnugan tuntun láti agbègbè Lagos West tí yóò bọ́ sí ipò náà. wọ́n ní eléyìí ni yóò jẹ́ kí wàhálà náà kí ó parí pátápátá. a gbọ́ pé Tinubu kò sọ̀rọ̀ kankan lórí ẹ̀, ó lóun ti gbọ́ òun yóò sì ṣe bẹ́ẹ̀. eléyìí sì ni ó jẹ́ kí Mojísọ́lá Miranda kó kọ̀wé fipò sílẹ̀ tí wọ́n dá Ọbaṣá padà, ṣùgbọ́n tó jẹ́ pé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn Ọbaṣá ò kọ̀wé fipò sílẹ̀, tó wá di pé wọ́n ti padà gbọ́ pé Tinubu ti fàṣẹ sí pé Ọbaṣá ò gbọ́dọ̀ lọ mọ́. kódà ó tún pe ìpàdé lọ́sẹ̀ yìí sí ilé ìjọba Nàìjíríà l'Àbújá Sovilla, pé ibi tí gbogbo àwọn aṣòfin àtọbaṣá tẹ́tí lọ sọ́dọ̀ ẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ pé kò sẹ́ni tó lè yọ Ọbaṣá o, Ọbaṣá ni ló ń fọwọ́ sí. a jẹ́ kí ó máa bá ìjọba ẹ̀ lọ àti pé kí gbogbo wọn kọ́ lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ láti jọ gbé ìpínlẹ̀ Èkó débùté ògo àti láti má ṣe jẹ́ kí wàhálà kó máa ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó mọ́. ọ̀rọ̀ ìlà gbogbo jẹ́ kàyéfì fún Bísí Àkàndé, Gbẹ́ngà Daniel, Pius Akínyẹ̀lúrẹ̀ àti Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, tí wọ́n sì ní inú odò sí Tinubu nítorí pé bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ti fẹ́ ṣe, ó yẹ kó ti sọ fáwọn tí kò ní ṣẹ̀ṣẹ̀ máa wá da àwọn láàmú wípé kí ni kóun ṣe táwọn sì fún nímọ̀ràn kó tó wá di pé gbẹ̀yìn àwọn ṣe irú nǹkan tó ṣe yìí.